We have the former presidential candidate for the AAC, Comrade Omoyele Sowore, live with us. Comrade Sowore, this time around, some said we should speak in Yoruba. And some are actually doubting that you can speak Yoruba. I told them, this man, very versatile. So, should we go to the line of Yoruba, sir? Let's move. Let's go. And then, Comrade Sowore, yes. Ọ̀pọ̀lọpọ̀ gbalẹ̀ ti pé IG ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lóríṣiríṣi orúkọ. Ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀yìn? Kò ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, mi ò pè wọ́n lóríṣiríṣi orúkọ ju wípé mo sọ wípé ẹni tí ó bá ti ṣe tán ní orí oyè kó yẹ fún àwọn ẹlòmíràn káwọn náà lè gòkè àgbà. Wọ́n jẹ́ ọ̀gá ọlọ́pàá tí wọ́n ti ṣe tán ní iṣẹ́ ọlọ́pàá. Iṣẹ́ ọlọ́pàá sì ni pé ẹni bá ti wà ní iṣẹ́ ọlọ́pàá láti ìbẹ̀rẹ̀ títí di òpin di 30 ọdún àti 5 àbí 36 tí Yorùbá ń pè 35 years wọ́n máa ń lò lórí iṣẹ́ yẹn. Àtẹ̀tẹ̀ bá ti ṣe tán àbí pé kẹ́ẹ̀dì di ọmọ 60 years tí ẹ bá ti ṣe tán ẹ bọ́ ṣọlẹ̀ ẹ ṣe kí ni ẹni pé ó dàbọ̀. Ìgbà tí àwọn ṣe tán ní 2024 wọn kúrò lórí oyè wọn wá sọ pé wọ́n ti ṣe àwọn òfin kan pé wọ́n láti fi ọdún 4 kún ọdún tiwọn. Àwọn sọ pé kò bójú mu. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní iṣẹ́ ọlọ́pàá àwọn náà fẹ́ di ọ̀gá ọlọ́pàá ni. Kí ọ̀kan wá ṣe tán kó wá jẹun tán kó wá di ẹni tó ń fọ́gbá pé kò bójú mu. Ibi tí ọ̀rọ̀ wa ti di fàmí fà ọ́ nìyẹn. Ṣùgbọ́n pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí ó fàyè gba ààrẹ láti yan ẹni tí ó lè fọkàn tán. A dẹ̀ mọ̀ pé tá a bá ń sọ nípa ọ̀rọ̀ security that's ìlànà tá a bá ń sọ nípa ètò ààbò èèyàn gbọ́dọ̀ fẹ́ ẹni tí a lè fọkàn tán sí ipò. Ṣé òfin ò gba ààrẹ wa láàyè láti lè. Òfin gba ààrẹ láàyè láti fi ẹni tó bá lè fọkàn tán tó ṣì wà níṣẹ́ ọlọ́pàá kó fi ṣe ọ̀gá ọlọ́pàá fún ọdún 4. Àmọ́ òfin ò gba ààrẹ orílẹ̀-èdè láàyè láti fi ẹni tí ò kì í ṣe ọlọ́pàá kó fi ṣe ọ̀gá ọlọ́pàá. Tó bá jẹ́ pé òfin gbarú ẹ̀ láàyè ni èmi wọ́n lè fi náà ṣọ̀gá ọlọ́pàá àbí kán fẹ̀yìn ṣọ̀gá ọlọ́pàá. Èmi ò sí níṣẹ́ ọlọ́pàá mi. Ìdí nǹkan tá à ń sọ náà nìyẹn. Ẹni tó bá wà níṣẹ́ ọlọ́pàá ni ó lè ṣe ọ̀gá ọlọ́pàá. Ẹni tó bá wà níṣẹ́ sójà ló máa fi ń ṣe ọ̀gágun àwọn sójà. Ìyẹn ló ń pè ní pé growing through the ranks pé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o ìgbà tẹ́ ẹ tó dókè ẹ wá dókè àgbà. Àmọ́ tó bá ti di 35 ọdún ẹ láti bọ́ ọṣọ yẹn sílẹ̀. Ó dàbí pé kíyàn kan ṣiṣẹ́ tán lọ́lọ́pàá ń sìn kó jẹ́ inspector ọlọ́pàá kó wá tú wọṣọ after tí ó ti lo 35 years kó wá lọ dó sọ́run kó ń ṣe roadblock. Ṣẹ́yìn máa gbarú ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹni tó bá sì wà níṣẹ́ ọlọ́pàá ni ààrẹ lè fi jẹ ọ̀gá ọlọ́pàá kò ń ṣe tí ò ń ṣe níṣẹ́ ọlọ́pàá mọ́. Ìgbà tí wọ́n fi wọ́n jẹ ọ̀gá ọlọ́pàá yẹn wọ́n ti ṣe tán ní iṣẹ́ ọlọ́pàá ní mo rò pé wọ́n retire ní 2024 August àbí ní retirement àbí September ṣá mo rántí ngbà yẹn. So bá ti ṣe tán nígbà yẹn gan attorney general orílẹ̀-èdè Nàìjíríà ti fẹnu sọ ti sọ síta pé ọlọ́pàá tó wà ń bẹ ọ̀gá ọlọ́pàá tó wà ń bẹ ó ti ṣe tán ọkàn tó ń ṣe bí wọ́n ṣe ń ṣe màdàrú wọ́n dá ọ̀gbẹ́ni yẹn padà sẹ́nuṣẹ́ ó dẹ̀ ti wà ń bẹ. Àmọ́ kò sí lọ́lọ́pàá mọ́ nítorí ó ti rìtáyà ó kàn wọṣọ ọlọ́pàá yẹn illegally ni. So inú yóò dùn bẹ́ẹ̀ ṣe ń rí ní ẹnu iṣẹ́. Rárá kò sí ẹ̀rí kò ṣe pé ọ̀rọ̀ pé inú dùn àbí inú òdùn bíi pé ohun tó bá tọ́ àti èyí kò yẹ àti èyí tó yẹ ní ká máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yẹn wá sọ pé ṣèbí ńgbà tí Buhari wà ń bẹ̀ ṣèbí wọn náà ṣe fún àwọn títí ẹ̀. Nǹkan tí a ṣe ń tako Buhari tá a gbàngbà yẹn àwọn ò ní gbà ń sìn torí pé bí àwọn èèyàn míì ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá pé ọmọ wa ni ẹ̀jẹ̀ ó ṣe ọmọ ẹni ò kì í ṣe ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káwọn fi bèbè sí díẹ̀ kí ni òun wá ń di ọmọ ẹ̀ tó ń ṣe bèbè ni bàbá ń pín kiri ni. So nǹkan táwọn sọ ni pé tabadẹ́wò náà ó nídìí tí òfin ṣe sọ pé tíyàn bá ti dé orí tó bá ti dóde oyè 35 years pé ó yẹ kan kúrò nítorí ó máa ń rẹ̀ èèyàn iṣẹ́ tíyàn bá ti ṣe láti 35 years ó yẹ kó lọ sinmi. yẹ kó lọ sinmi ìyẹn ló ń pè ní retirement. Ó dáa ẹ jẹ́ ká wo àwọn gómìnà tó wà ní orílẹ̀-èdè yìí nínú gbogbo wọn èwo lẹ máa gbé fún jù pé ó ṣe dáadáa jùlọ.
láì ṣàníàní ó yẹ kó ìkànnì wa